bébí lọ́ọ̀yà ó mọ̀mọ́ kú ọdún Akanni Akewi ló wà létí gbọ̀yìn bẹ́ẹ̀ bá lẹ́mọ̀ mi ẹ̀ ṣá ń gbóhùn ẹnu mi Akanni Akewi Agbaye lórúkọ tèmi ń jẹ́ mo fẹ́ wá kí Àbíkẹ́ mi àrídùnnú mi ni ìdùnnú ayé mi ṣáni ṣùkúrọ̀ tù ú jẹ́ ṣùkúrọ̀ dákun mọ́ dágọ̀ jọ̀gọ̀jọ̀ ní ọdún ẹ lóde ìwọ ò máa ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ ìlà ìhà láwòrán bí ọba mi òkú ní jẹ́ òkànjú kú ó mọ̀ pé bó bá dọ̀dún orógbó àgbó bó bá dọ̀dún obì kàṣà yọ ọdọọdún ńlá ó mọ̀ rí ọwọ́ sí èrè ìrìnlójú owó rí mo lónìí kí kábàámọ̀ bẹnu ìgbà rẹ tí wùwá ọlọ́wọ́n ọba mi ò ní jẹ́ òkànjú kú láṣẹ Elédùmarè ọba ṣùkúrọ̀ tí ń sọjọ́ bí lónìí mo pé òkú ọdún ó sì kú àṣeyẹ ọmọ olórí mi dákun mọ́ dágọ̀ jọ̀gọ̀jọ̀ ní ọdún ẹ lóde àìsàn oníkàn ọlọ́wọ́n ọba mi òkú níyọ lórí ọ̀rẹ́ mi sáni ṣùkúrọ̀ tún ń ṣe Àbíkẹ́ dákun mọ́ dágọ̀ jọ̀gọ̀jọ̀ ní ọdún ẹ lóde àbùkù wá nìkan ọlọ́wọ́n ọba mi ò ní jẹ́ òkànjú kú wàá dàgbà wà dòpó nílé ayé ikú òjijì ó wá nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí lájọ tẹ̀lẹ̀ yí pẹ́ lọ́lọ́ ọlọ́hun ọba bó o ṣe lé lọ́dún kan lónìí mo pé kiri ayọ̀ rẹ kó mọ̀ lékún ni ìwọ ò wá ní báwọn fọjọ́ lọ́jọ́ lọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe ìgbà rẹ tí ń wò wá ọlọ́hun ọba mi ò kú ní jẹ́ òkànjú kú Àbíkẹ́ àdé o àrídùnnú Akanni Akewi Agbaye mo kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá mo kí ọ ní méje mẹ́jọ ṣùkúrọ̀ dákun mọ́ dágọ̀ jọ̀gọ̀jọ̀ ní ọdún ẹ lóde ó ní rèlẹ̀ mo ní òní rèlẹ̀ ó mọ̀ gani àrídùnnú rẹ wá ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba mi ò ní mú ọ ọlọ́wọ́n ọba mi ò ní tẹ́ ọ ìlà ìhà aláwòrán bí ọba mi ò kú ní padà lẹ́yìn rẹ ṣùkúrọ̀ ò ní ṣọ́kú máwọn òbí rẹ lójú ayé rẹ ò wá ní doríkodò bí ẹ̀rọ afami àsìkò rẹ tí ń hùwà ọlọ́wọ́n ọba mi ò kú ní jẹ́ òkànjú kú ṣùkúrọ̀ Àbíkẹ́ àdé mo pé ọmọ hàn ìkó mọ́ yan fanda ni òní ló ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ o òní ní sọjọ́ bèrè gangan àìsàn oníkàn ọlọ́wọ́n ọba mi ò ní jẹ́ okú ní rèwerèwe iṣẹ́ rẹ̀ wá ní dojúrú lọ́lọ́ ọlọ́run ọba ṣùkúrọ̀ ẹ̀ bá bá mi pé bóyá orí rẹ̀ á wù ó ẹ jẹ́ kí n kí amọ́lẹ́wà obìnrin ọmọ kan bí 1 mílíọ̀nù ẹgbàágbèje olóríire ọmọ ní í ṣe Àbíkẹ́ àdé ọmọ dára ó dẹjọ́ o amọ́lẹ́wà arẹwà obìnrin ni abẹ́yìn funfun ní gbogbo ẹnu ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́sẹ̀ oge ọmọ tó dúdú bí kórósìn àwòtúnwò obìnrin ni ọmọ tó fi gbogbo ọjọ́ dára bí egbin ni mò ń pè hùn Àbíkẹ́ àbíwọ́kọ́ ni mo ṣe ọmọ nífa n ò kúkú lè ṣe ọmọ òjàre àbẹ̀wà tútù bí àdàbàṣá ni mò ń kírun ọmọ dára tán ọmọ dára ó tún lé wá ẹwà rẹ ò ní ṣá bẹ́ẹ̀ ni ẹwà rẹ ò ní títí láyọ̀ o ṣùkúrọ̀ mi ni black diamond mi ni àrídùnnú mi ni ìfọ̀kànbalẹ̀ mi ni kò ní rẹ̀ ọ́ ikú òjijì ò ní pa ọ́ fún mi àìsàn ò ní ṣe ọ́ ò ní ṣìṣe lọ́lọ́hun ọba títí láyọ̀ o ṣé kí n mọ̀ níṣó nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ìlọ́wádìílé àwọn bàbá rẹ títí láyọ̀ o ṣé kí n mọ̀ níṣó nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ọmọ olórí mi o òró ní ṣẹlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ olórí mi mo ní ọmọ ọgbọ́n ní ṣe ń kórìkìlì àwọn bàbá rẹ ọmọ ayọ̀ bí eré o mẹbí wọ́n lọ máa yà bí olóde àjìgbá bẹ́rù bá jí àgbà tiẹ̀ bí ẹrú bí wọ̀fọ́n bá jí àgbà tiẹ̀ níyàtọ̀ ẹ̀yìn lọ́mọ ewúrẹ́ ọ̀rọ̀ tí ń jẹ lẹ́sẹ̀ gbàgede lẹ́sẹ̀ gbàgede ní ti jẹ àgùntàn òru ọmọ jẹ lẹ́sẹ̀ yàrá o adìyẹ òkùnkùn lóko mi dé ń jọ́ sí i o lóní kí wọ́n mọ̀ ní pópó ọlọ́fin lọ́jọ́ sí dákúntà ni ò mọ̀ pé pópó ọlọ́fin níbi òrìṣà kúnlẹ̀ bọ ilé bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni Àbíkẹ́ mo lóko ọdún ṣùkúrọ̀ mo pò sí kó àṣeyẹ ìwọ wá ní báwọn fọdún eléyìí ṣòpin lágbára lọ́wọ́ lọ́hùn ọba ǹjẹ́ tán bá ní ta ní ń kọ́rí wí kí ọlá gbé kan mọ̀ pé Adésínà lèmi jẹ́ Abíbọ́lá ìtara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.